abidjan yà sọ bẹ́ẹ̀ o mọ jà wà tàmà láyéláyé. Àmín. mọ kọ̀ fún wa láyéláyé. Àmín. mọ jà wà dára wa láyéláyé. Àmín. ọ̀làdá hawla. Wala quwwata illa billahi al-azim. ẹ jẹ́ ká wí lápapọ̀ ká pé la ilaha illallah. La ilaha illallah. ká tó wí dáadáa ká pé la ilaha illallah. La ilaha illallah. ká wí wọ́pọ̀ sánmà ká pé la ilaha illallah. Muhammad rasulillah sallallahu alaihi wasallam. Muhammad rasulullah sallallahu alaihi wasallam. kò sí kékeré ìrìn àjò ìmílò òkè ìmílò lẹ́wà ìrìn àjò tó jìnnà ní ọkàn yá ni breathe in breathe out kámi sínú kámi síta ìrìn àjò tó lé ní o ẹ̀kàn wò pọ́ yálà ní ìṣẹ́jú kan mílò òkè ìmílò lẹ̀ ọ̀nà yẹn jìn ọkàn yá ni ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà tí ìrìn àjò ayé wọn máa ń jìnnà bẹ̀tì yóò yá wọn bẹ́ẹ̀ ìrìn àjò àwọn ayé àwọn èèyàn kan kìí ṣe pé yóò jìnnà púpọ̀ náà ṣùgbọ́n yóò pẹ́ wọ́n gbogbo ẹ̀ náà ṣiṣẹ́ lórí kádàrá nípa wípé kò sí ohun táwa fẹ́ tí ó ṣe àfikọ́lọ̀ fẹ́ màá sí ìtàkàdà àìlàmàṣà tọ́lọ́ mi ọ̀sẹ̀ fàálù ní máa rí kò sí kékeré ìrìn àjò kápájúdé káyájú ìrìn àjò ni tó jẹ́ pé ìrìn àjò tójú yẹn rìn kó tó lè padé kó tó lè yà ọ̀nà yẹn jìn ọkàn yá ni kápẹ́lá bàní àti lè yánu sọ̀rọ̀ kí ọkàn yá gbà ó sọ̀rọ̀ ó yánu ìrìn àjò yẹn jìnnà gan kẹ́ni ó tó di yíyà bẹ́ẹ̀ ọ̀yá ọ̀fàsì gan kí ọkàn yánu parapara bẹ́ẹ̀ ó jìnnà akàdé kọ́ yá ni. kò wá sí ní àjò kan tó kéré àbí tó ṣe fojú parẹ́ kámọ́ á ti sọ ìrìn àjò lẹ́lẹ̀ sórí bẹ́ẹ̀dì orí bẹ́ẹ̀dì sílẹ̀ lẹ̀ ilé ìwẹ̀ sínú mọ́tò inú mọ́tò síwájú ta kámọ́ á ti sọ ìrìn àjò ayé gangan tẹ́nìkan ọmọ mọ́tò tó gbéhùn táǹsà ń lọ ló fi yẹ pé gbogbo tá a bá fẹ́ ṣe ومن يتوكل على الله فهو حسبه ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا. ó fi jẹ́ pé gbogbo tá a bá fẹ́ ṣe láyé ẹjẹ́ agbára ti Ọlọ́run bí Ọlọ́run bá ṣe é kọ̀ṣẹ́ tí ó ṣe bọ́lọ́run bá parí ẹ̀ kọ̀ṣẹ́ tí ó parí ẹ̀ bọ́lọ́run bá bẹ̀rẹ̀ rẹ̀ kọ̀ṣẹ́ tí ó bẹ̀rẹ̀ rẹ̀ ló fi jẹ́ pé gbogbo orí ìlà ìrìn àjò láyé kẹ́lẹ̀ òfin ti sọ́dọ̀ Ọlọ́run kọ̀ wá ní sẹ́ni tí ò ní ìrìn àjò irú èyí tí kálukú ó ní lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n ẹjá máa ní àfiyèsí tí èèyàn bá ní àfiyèsí yóò jẹ́ ẹ̀dá tó mọ̀ọ́re ẹtí èèyàn bá ti fiyèsí nǹkan ò ní mọ̀ọ́re bẹ́ẹ̀ ṣe lóore ìjì pé yín ẹ má bínú bẹ́ẹ̀ ṣe kíní kan fún yóò kẹ́ kí láwọn amẹ́ àwọn torí ẹ̀ máa sọ pé ẹ̀mí ló mú fẹ́ kí torí pé kò fiyèsí yóò dẹni tí ò mórí káwọn aláfiyèsí lórí gbogbo nǹkan kò sí nǹkan tó kéré ma khalaqta hadha batila àdá kankan torí lásán àdá kankan for nothing gbogbo nǹkan náà la dá for something káwọn wá bẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò kú sílé mọ́ ní sí orí ìrìn àjò ní kálukú ń kú sí ìrìn àjò náà láyé tẹ́lẹ̀ ṣùgbọ́n mo rọ̀ wá ẹ má jẹ́ àjòkó tẹ́tẹ́rẹ́ o Al-Qur'ani sọ̀rọ̀ mi kan ó ní síírú fil ard kò síírú bí ẹni máa ń lúrú bí bàbá àti bàbá ẹ̀dẹ̀ náà mi pa bólè kan. Olúwa ní gbogbo yín síírú fil ard ẹ máa jáde lọ lórí ilẹ̀ ẹ má kàn dúró ọmọ bì kankan lẹ́yìn èkó
ọmọ bí kankan lẹ́yìn àdúgbò yín kò dé Ìbàdàn rí kò dọ́yọ̀ rí kò dé lọrin rí kámọ́ ti sọlẹ̀ Haúsá kámọ́ ti sọlẹ̀ Ìgbò kámọ́ ti sọ Áfíríkà kámọ́ ti sọ outside Nigeria outside Africa. kò lè ṣírú fìlà áàpì. sẹ́ni tẹ́ bá fẹ́ kọ́ gbọ́n yẹn pọ̀ ẹ jẹ́ jáde-jáde ẹ jẹ́ jáde-jáde ẹgbẹ̀gbẹ̀ dá sí oríṣiríṣi ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá dá sí ẹ tẹ́tí sí ìtẹ́tí sí ọ̀rọ̀ láyé kò ní límìtì ìtẹ́tí sí ọ̀rọ̀ kò nípò ìdásí ọ̀rọ̀ ló níbi téèyàn máa dé kó tó lè dá sí wọn yé báyàn wípé o ṣe tẹ́tí sọ̀rọ̀ yìí bẹ̀ tí wọ́n máa báyàn wípé wọ́n náà ṣe dá sí torí dídá sí máa ń nípò téèyàn dé o tó lè dá sọ̀rọ̀ ṣùgbọ́n o ṣe wá gbọ́ sọ̀rọ̀ yìí ó torí ẹ̀ jìyà hàn o ṣe dá sí ló lè mú ọkà bò ẹ máa jẹ́ olùtẹ́tí sọ̀rọ̀ tí àsìkò àti ìgbà àti lè dá sọ̀rọ̀ ó fi dé ẹ fi lè gbọ́n Al-Qur'ani ló ní kí owó wọn jẹ́ tráfúlà o. kò lè ṣírú fìlà áàpì. ọlọ́ni ṣírú fìlà áàpì ẹ jáde lọ lérí ilẹ̀ ẹ tráfù ẹ rìn káàkiri ẹ rìn ẹ mọ̀lú ẹ má gbègbè ẹ rí àwọn àrà oríṣiríṣi tẹ̀mí Ọlọ́run dá. aláyíwá kan wọ́n fẹ́ kí àsùbá olówó ni wọ́n fẹ́ kí àsùbá wa mọ́sálásí ilé rẹ̀ ìmáàmù wa pẹ́ kó tó dé ó sì kéwù fún rẹ̀ ó bá bọ́ sí iwájú ṣùgbọ́n ìró lóró bí kéèyàn ọ̀sẹ̀sẹ̀ jí kóró ìró bí kéèyàn olóró tó wẹ̀lì for example but ìró aṣọ náà lóró mọ́dì ó sì wọ́sọ lé ló fi kírun gbàtí mọ́ mọ́ lè ní bá sọ̀rọ̀ sí wọ́n máa róró kírun ọmọ ọwá sọ̀rọ̀ sí ẹni ó gbà sí mọ́sálásí lójú gbogbo èèyàn níta gbangba bóyá torí pé ọwá òpó gbà sí ewu ṣe ní o Allahu alam Ọlọ́run lọ́mọ yẹn àbáwọ̀ wá sọ̀rọ̀ ó dùn kò sọ̀rọ̀ ọ̀rẹ́ mi sì ni hajj wa dé regbeti regberegbe gbọ́ wá dásìkò hajj ọwá sanwó mọ́ka àfà lọ́wọ́ ká kó dé nígbà fà tí mọ́ka dé njọ́ jímọ̀ gangan tí àfọ́ wá sí Thanksgiving àfà wá pa aláàjì jáde wọ́n bá wọn dúpẹ́ fún aláàjì wa gbàmá ẹgbẹ́ òun lọ́rọ̀ tó ń fẹ́ sọ ẹ̀rọ yìí mọ́ka títí nígbàtẹ́ dé mọ́ka àwọn kan bí India bí Pakistan bí Indonesia ẹ̀ẹ́rí wọn ni fún ọmọ rí kúkú báyà àwọn kan máa ga afá lóhun rí wọn alájì ní irú aṣọ oní ọmọ wọ̀ wá mọ́sálásí afá àti gbàgbé ọ̀kan ni àwọn kan máa ró ìró báyìí nínú wọn. kò lè ṣírú fìlà áàpì nígbà ẹ̀rú pé bàbá náà kíkà tó lè ní ẹ̀mí ìkọ̀bùnì mú. àwọn ni wọ́n máa ń ro káàkiri aláàjì wa ni ọmọ burúkú ni wọ́n ní lè jẹ̀mọ́ mú ọwọ́ àjò àpẹẹlẹ́kọ̀ ọwọ́ ìjájọ́ yẹn wá bẹ̀rẹ̀ sí ìjà pé ọmọ burúkú ni ọ lágbájá mo fọ́kọ̀ bó láti ṣebí jọ́sẹ̀ mi rọ̀ mi mo fi kí ọ gbogbo èèyàn wá kọ ha látọjọ́ yìí ọ̀rọ̀ tó ti tọ́ nìkan àìjáde ìmáàmù ló jẹ́ ọjọ́ lójú pé ìró bá wo láwọn máa sọ gbogbo àwọn èèyàn pé ẹ máa jáde tẹ́ bá gbórin wọ́n pé aram fẹ́ lù wọ́n pé aram Saudi Arabia yìí ìjọba Saudi gbogbo àwọn 50 cent ni wọ́n lọ play ní Saudi ní àwọn Tupac 50 cent àtàwọn Nicki Minaj gbogbo wọn ni wọ́n pè lọ́dí 28 July on the 28 oṣù wọ́n lọ play Saudi fún tani àbá àwọn tó yẹ kẹ́kọ́ fún ẹ̀mú ọba Saudi ń bọ obìnrin lọ́wọ́ báyìí náà ní kùmà kéé lọ́wọ́ orí kíni ní Nicki Minaj ọkọ̀ fún wa Saudi wọ́n pè lọ́bẹ̀ ìjọba ló sì pé kéde individual wọ́n wá dá club night ilẹ̀ ní Jeddah ní Saudi Arabia club night wọ́n wá pè ní halal club halal wo ní bẹ́nu club halal night club bẹ́ẹ̀ sì dé gbogbo àwọn ilẹ̀ ayé ẹlẹ́bi tí wọ́n sin Imam Bukhari sí radiyallahu anhu Imam Muslim ẹdẹ gbogbo bí tí wọ́n sin àwọn àgbààgbà àwọn àfáà yẹn sí kábàárí wọn máa dẹmakéètì ẹni tí wọ́n tún ṣe tí èsì ọmọ fẹ́mẹ̀ Sheikh Zayed tó wà ní Abu Dhabi
òun ló dá wọn lẹ̀ òun ló kó wọn jọ òun ló lórí gbogbo UAE Dubai kankan mọ́sálásí rẹ̀ tóbi tẹ́ bá débi tí wọ́n ṣe sí èsì ọmọ gbá ni táwọn èèyàn máa lọ ṣe sí àràkábà ni ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bí àìjáde ẹ bá ṣe léyìn wọ́n pé ẹ̀ ṣe dáadáa ẹ̀ tọ̀hún ẹ̀ ṣe dáadáa ọlọ́run lọ́mọ ẹni tí ń sọ ẹ má jókòó sójú kan tẹ́ bá ń rìn káàkiri ọgbọ́n ọmọ pọ̀ ìmọ̀ ó sì máa pọ̀ kìí ṣe àwọn obìnrin wa tí wọ́n ń gbé lọ Dubai ọ̀sẹ̀ kan torí ṣìnà nísìnyí ìyẹn kọ́ ni ìrìn àjò tá ní ẹ̀rìn o kìí ṣe àwọn obìnrin wa tí wọ́n ń gbé lọ South Africa ọ̀sẹ̀ méjì torí bíbá sùn ìyẹn kọ́ bí àwọn ti ní àárín omi gan máa forí rọ bí bẹ́ẹ̀ kọ́ o máa forí rọ kúrọ wá sì ní kọ́ mo kàn fẹ́ kí gbogbo wọn lajú ìsìláàmù tòní sàkọ́fà ó ẹja lajú tí a bá jáde ẹgbọ́n oríṣiríṣi ọgbọ́n ẹni oríṣiríṣi rírí ọ̀rọ̀ méjì ní kí n sáré sọ sí mẹ́ta àkọ́kọ́ bẹ́ẹ̀ mo lálẹ́ Sheikh Ibrahim Niyas mo tún lè ka àkọọ́lẹ̀ wọn ní jẹ̀ta máa ná wọn yẹ̀ wò ṣé òun ní àjò kan láàrin oṣù méjì ẹ má jẹ́ kó lé o ẹ mọ̀ pé mi náà máa travel gan ìyẹn ọmọ gbọ́n ọmọ alábàríkà tọrọ ọmọ pàdé àwọn èèyàn wòlíì ọlọ́run tó travel bí Sheikh Ibrahim radiyallahu anhu ẹni ó travel bí Niyas Kaula kò fẹ́ sí wọ́n travel gan Sheikh radiyallahu ọwọ́ ajáde láàrin oṣù méjì wọ́n fẹ́ lọ sí Guinea wọ́n fẹ́ lọ Gambia wọ́n fẹ́ lọ Mali wọ́n sì fẹ́ lọ Sierra Leone kọ́ńtì mẹ́rin yóò sì gba ṣé òní àlejò yóò oṣù méjì ní ṣé òkú kalẹ̀ láti lọ àfá àgbà wa kọ àkọọ́lẹ̀ kan wọ́n pè ní rílátù kònàkìríyà iṣẹ́ òfin ẹ̀kọ́rẹ́ ní gbogbo afẹ́kárìn àjò ẹni ó sì fi bá gbogbo wa sọ̀rọ̀ pé ká ní àfiyèsí tí a bẹ́ẹ̀ sọ rẹ bẹ́ẹ̀ tí a fiyèsí kan èyí ó regret pé tí n bá sì da oúnjẹ yìí nù gan kọ́ dáa ju wọ́n tí mo fún ìlọ ìyẹn yóò bá fi ní ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́sà olè ní jẹ́bẹ̀ jàgùdà bí ìgbà pé o lè fọ́ lé ní ẹni tẹ́ ẹ sọ rẹ fún tí o lè ṣe táǹkì kọ̀ yàtọ̀ só lè ṣé o rẹ́ni aláwọ̀ tààlà àná. ọba tó ṣe pé nínú rántí rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ fún wa pé fúnra ọlọ́run kan lọ́sọ̀ fún wa pé síírú ẹ tíráfù ẹ rìnrìn àjò ẹ káàkiri ayé. fìlàní máa ń sọ̀rọ̀ làwọn ìbàṣírò. fìlàní máa ń sọ̀rọ̀ làwọn ìbàṣírò. ṣé o ní torí pé ẹni tó bẹ́ẹ̀ lè tíráfù káàkiri làwọn ìbàṣírò inú rẹ̀ ó dùn yóò rí dùnú ló fi jẹ́ pé bí ilé bá níyàn lára kó tíráfù jáde yóò gbàgbé ìbànújẹ́ wọn kí ni máa ń fà fẹ́ pé a sọ pé a fẹ́ lọ sí honeymoon níbìkan tí a bá fẹ́ yàwó ti tún nísìn a pé a fẹ́ lọ sí honeymoon a fẹ́ kó omi tí nǹkan ò ti ní disturb wa táwàgbọ́n ní disturb nǹkan inú àwọn ìdùnnú tí ń bẹ lára àrìn àjò nìyẹn ṣé o ní ọpẹ́ fún Ọlọ́run tó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé kéèyàn jáde lọ kó rìnrìn àjò fil ardi lórí ilẹ̀ wọ́n máa ń sára láwọn ìbàṣírò. gbogbo ẹgbẹ́ bá jẹ́ traveller yóò máa pàdé ohun tí ó máa dùn nínú torí pé bànújẹ́ tí máa ń gbé bọ̀ níbi tó ti kú òtó ti máa lára tó bá dépò mi yóò rí nǹkan mi yóò gbàgbé ìtì máa bọ̀. gbọ́dọ̀ sọ́lá tó wá sàlámù sẹ́yìn mọ̀nà alánàbí yìí mú sí bàbá Muhammadu alánàbí yìí mú sí bàbá Muhammadu. ọ̀nà kan náà lálẹ́ tà ń lọ lónìí aráyè. ọ̀nà kan náà.
ṣé o fẹ́ tráfù kó lé rẹ̀ ọ wá kọ́kọ́ dúró ní tàbá ẹ̀ kí o fẹ́ jáde lé kọ́ bọ́ta kọ́ wá wọlé rẹ̀ báyìí ní ṣé o wá fi ní hamdan ni máa fi zikiri. lẹ́nu géètì ní ṣé o ti ní tọ́ ọpẹ́ fún ọlọ́run tó ní àmọ́ tráfù o sì lẹ́nu tó bá tráfù yọ pàdé ìdùnnú ìkí àtọ́ ọlọ́run kọ́ mọ́ bá Muhammad fún díẹ̀ yìí ṣé o wá ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀. kọ́níjà àyínímọ̀ fi ṣìyá àti bàá. ṣé o ní kọ́níjà ìṣìnà ìyọ̀dá dé ṣé gbogbo òrìn àjò téèyàn bá lọ tó bẹ jìyà àyọ̀dá fún gbogbo téèyàn bẹ ṣe tó dààmú lérí rẹ̀ ìyọ̀dá ọlọ́run sí lórí ẹ̀ ǹjẹ́ ní tó ọ̀ràn yìí kankan pòun lọ́fẹ̀ẹ́ yìí ǹjẹ́ ìyọ̀dá wà lórí ẹ̀ ìjẹ́ iṣẹ́ tó onílẹ́yìn iṣẹ́ ìyá ní ṣiṣẹ́ mi ìmọ̀láyé ni nítorí o ti béèrè pé ṣé ìyọ̀ǹda ọlọ́run wà lórí kìíní torí tí ìyọ̀ǹda ọlọ́run bá wà lórí rẹ̀ ló rí ṣe ṣé o ní mi ò dídì pé mo ń travel àbí mo ń kó gbogbo yín lọ kọ̀díjà àyíṣínú ìyọ̀ǹda ló dé látọ̀dọ̀ ọlọ́run pé ká ṣe ohun tá a fẹ́ ṣe yìí ǹjẹ́ ohun tí wọ́n lọ fẹ́ ṣe yìí ǹjẹ́ ìyọ̀ǹda ọlọ́run wà lórí ẹ̀ ẹlòmíràn ni mo ti ń try kìíní ti pẹ́ mo ti ń try visa yìí ti pẹ́ mo ti ń try ìlú òyìnbó yìí ti pẹ́ Amẹ́ríkà London Germany wọn ò fóun ǹjẹ́ yọ̀ǹda wà lórí ẹ̀ pé lọ try yẹn torí ẹni tó bá jẹ́ pọ́lọ̀ lónìí lọ́ọ́ ṣe àfi kó orí ṣe ọgbọ́n orí làwọn fi ń ṣe é nísìnyí kì í ṣe yọ̀ǹda ọlọ́mọ lórí gbogbo tẹ́ ẹ bá fẹ́ ṣe mọ ọ̀rọ̀ wa ẹ já béèrè pé ìwọ Ọlọ́run sọ yọ̀ǹda. kọ̀ọ̀dìjà àyè òun fi ṣe àti bàá. Ìrìnàjò tí wọ́n fẹ́ rìn yìí ìrìn pẹ̀lú àwọn tẹ́rọ wọn jọ tèmi báwọn ẹni ìṣáájú báwọn ẹni retí rìn tó ṣe èmi náà fẹ́ rìn jáde báyìí lónìí. rọ́ọ̀fọ̀kọ̀ ní Sheikh radiyallahu ta'ala anhu Sheikh Ibrahim al-Niyas rafaqani qawlati al-yamin wa huwa aminullahi la aminu wa huwa aminullahi la aminu. Àtẹ̀sẹ̀lẹ́sẹ̀ báyìí o mi qawlati al-yamin jáde kó ní káwùlà báyìí àmì ìlú fọyàbalẹ̀ tó ẹgbẹ́ àríwò mi tó fi wá láyàbalẹ̀ ju káwùlà lọ. wà mí Dakar kí nàti tujà. ṣé o nígbà táwa dé Dakar wà mí Dakar that's Dakar capital Senegal. wà mí Dakar. torí kò sí plane ní káwùlà Dakar ní airport wà téèyàn ó ti wọ plane ṣé o ti kó o Senegal ọ̀dàgbére faralẹ̀ ọ̀dàgbére fọlọ́hún àtàwọn tó sìn ṣé o ní gbàtà wa ní Dakar. ìhà tí kò já ṣéyọrọ àwọn wà bá ti ní àtọ́ àtọ́. wọ́n ní Dakar gbàtà ní Dakar ìhà tìrìtù afẹ́fọ́ àti wà ní plane ìhà tìrìtù àti múra pé àgbèrà ó sì ní àmì ara tí máa ń sọ ìmí Ibrahim tí máa fẹ́ travel. ìjì wá rí àmì ara yẹn kọ́ sọ mí ló fi jẹ́ pé ẹ máa kíyèsí àmì ara. à ń lọ Amẹ́ríkà ní òní èmi àtìyàwó àwọn inú mọ́tò là wà ni wọ́n á sọ fún ẹ̀ńtà àjọlọ Agbájé àtàwọn tó wà ní mọ́tò pé Àrẹ̀mú mo rí pé bí mo ti kó lé pé travel yìí ìjì kó lé mo ní ìjì kó lé mo rí pé ìjì ń bá ń lọ báwọn oríṣiríṣi nǹkan ní ma ìjì mo sì wá lé n bá fi rẹ́rìn pé ẹ̀tún lé o
ẹni ní ẹ̀tọ́ lé o mo ní wàlá mo gbé ìdí kò lè ẹ má miss flight o à ń lọ náà ni abadé airport kìnnì kan pọ̀ jù kìnnì kan kéré sẹ̀kẹ́rù àwọn obìnrin azadi gbogbo ẹ̀ kìnnì kan kéré kìnnì kan àbáfà àti ìwọ́n náà bẹ́ẹ̀ àbáfà jíjí ládé jíjí wọ́n bá pàṣẹ wa lálẹ́ wọ́n pàṣẹ wa àwà lórí káńtà wọ́n ti èrò ti lọ gbáà èmi ọ̀gọ́rù ẹ̀ wọ́n píríntì ó kọ èèyàn mẹ́ta kó tó kà wá wọ́n píríntì ẹnìkan wọ́n píríntì ẹnìkejì ọkẹ́ ẹnìkan kó tó kà wá ni wọ́n bá pè wá sẹ́yìn pé you are going together and bed please kí ni ṣe ọdún gbá please gbá pé àwọn rí pé plane yìí ó ti kú pé àwọn mixture kan wà àwọn mistake kan wà lé pé èrò ti pọ̀ ju plane sì ti kú kò lè gbìyàn méjì mẹ́rin kan tó ló kù nígbà tó jẹ́ bẹ́ẹ̀ méjì ní so àwọn ọ̀rọ̀ yìí sáwọn lè fi yín sí ọ̀la àwọn ó sì san fáìnì òun ni ọkọ̀ jẹ́ gbọ́ èló ni fáìnì òun ni ó jẹ́ gbọ́ èló ni àmì ara ò tí ì sọ ọba ní àwọn lè fi wá sọ́tẹ́ẹ̀lì wọn fún òtẹ́ẹ̀lì wọn nílé padà lé pẹ̀tọ́ wọ́n fún òtẹ́ẹ̀lì wọ́n á ní pé amisi flight o líli pé àwọn làwọn já amisi flight àwọn fẹ́ ní kọ̀ọ̀kan ní €600 lórí ìrìnàjà bí $200,000 lórí pé àlọ́mọ́lò ní àwọn gbogbo owó lábàbá yẹn gbogbo ẹ̀ àbá padà lé nígbà táwọn lọ lé wọ́n á sọ pé ọ̀rọ̀ yín kàyéfì mà ní nínú tẹ́jà kọ́ gbọdọ̀ sí ni pé ọkọ gbọdọ̀ mọ irú ẹ̀dá tó jẹ́ ọgbọdọ̀ mọ irú àmì tó bá fẹ́ jáde kíní yọ dà kíní yọ àwọn àmì ara kò sí ẹni tọ́lọ̀ wò fúnlẹ́mù rẹ̀ àfẹ́ tí ọba wa mọ tiẹ̀ lò tí ọmọ sọ ngbọ́ ní ọ̀gẹ̀ ìgbà lọ ó ní bàbá bò ní tẹ́ jáde tán mo ní àlọ́ lónìí. afẹ́fò ìmúrí àmì ara tẹ́mi Ibrahim ní àṣìyẹ kiri lẹ́ẹ̀kan náà já lẹ́ẹ̀kan náà báyìí já àmì ara ní ìrètí já kí ni ọ̀hún kàn dé ni talode alẹ́ Muhammad. wàá ti ní àlọ́ ẹ̀yìn wà bá ti ní àlọ́. ṣé o ní ẹ̀ka náà mo kàn ya nígbà yìí mo plẹ̀ ni mo rí ìmọ̀lẹ̀ alẹ́ Muhammad. bí mo ṣe rí ànábì báyìí bọ́ọ̀tì ní àdọ́ inú mi kan ìmọ̀lẹ̀ kan tánú mi inú mi kan dùn wá nípa pé ìrìn àjò yìí no problem. òjì bàdá wà sí nàdá kò náà kiri. كما حماني الله عن مناكرهم كما حماني الله عن مناكرهم. sẹ́wọ́n nígbà tí olóhùn ti tún rí àdájọ́ olùgbé káì ní àjò yọ̀dá sẹ́yìn ẹ máa bẹ lọ́wọ́ kò sí kékeré ní àjò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí nǹkan kú dànù bí ewúrẹ́ ọwọ́ pé wọ́n kẹwẹ̀ wọ́n gbà sọ̀wọ́ wọn ò béèrè pé ọlọ́run kúdẹ̀ ló ní ìsàdúrà kó tó jáde kí ni kọ́ lójú àti ìtúlẹ̀ sáré sàdúrà tí mọ́tò bá wá ṣe gìrìgìrì ọlọ́run tẹ́ pẹ̀kẹ́ tó wọlé ọjọ́ tí ànábì Muhammad sallallahu alaihi wasallam ọjọ́ tí ànábì kú ní Mákà tí lọ Mádínà ọjọ́ ogun ni kìí ṣe ọjọ́ ìdẹ̀ra ọjọ́ ẹkún ni kìí ṣe ọjọ́ ẹ̀rí yawmul buka anabi àwọn yẹn sì kówó sí lọ́wọ́ anabi dá àwọn yẹn kówó sí lọ́wọ́ wọ́n kó dúkìá sí lọ́wọ́ anabi sì fẹ́ sá lọ torí kò gbọ́dọ̀ lọ lẹ́rọ̀ wọ́n fẹ́ sá ni torí wọ́n fẹ́ pa àwọn kèfèrí wá fẹ́ wá ká mọ́ ni wọ́n ti gbọ́ kó fẹ́ sá lọ sẹ́ǹkọ́ ẹ̀ká nàbí ọ̀sá lọ tó wọ́ àwọn yẹn ní ìsìntọ́ ẹ pé àwọn onítírélà wọ́n lọ ta epo wọ́n kàn sẹ́bi lítà mélòó kan kù wọ́n sì jó táǹkà wọ́n kò jóná ní ìsìntọ́ jẹ́ pé wájú ìta ló jóná
ẹlòmí ògbógbó tó ń kówó sí ṣọ́ọ̀bù lójó àwọn kíní Fásọlá kíní Àbọ̀dé tó wó kíní inú ṣọ́ọ̀bù ló ń kówó sí àwọn èèyàn yàwó gan tí disaster kan bá ti ṣẹlẹ̀ báyìí wọ́n sáré mú jàmbá tí wọ́n kò sínú ẹ̀ pé ọ̀sẹ̀lẹ̀ ó sì tún béèrè owó láti tọ́ báyìí ilé kejì ló lè wọ̀ ó ní ọ̀dọ̀ àwọn ni wọ́n kọ́ wọ̀ ẹ̀dàbí èèyàn wà kan ní wọ́n wà ní mọ́tò wọ́n wá ní ọ̀rẹ́ mi bá gbówó ìlọ́wọ́ àwọn olè bá dá wọn lọ́nà ọ̀rẹ́ mi owó ẹ̀kan wọ́n bá gbá lọ́wọ́ rẹ̀ kan owó tó ti gbé ti lọ́wọ́ láti lé máa pa olè bá dá wọn lọ́ ọ̀rẹ́ wa owó yẹn mọ́ kó bá tó sẹ́yìn àlì karamata wa jẹ́ alẹ́fẹ́ kó mọ́ká ọwọ́ sọ fáyì pé àlì owó àwọn èèyàn bẹ lọ́wọ́ wa dúkìá àwọn èèyàn bẹ lọ́wọ́ wa tá a bá sá lọ ta ní òkò fún ọ ìwọ sùn lérí bẹ́ẹ̀dì ni tó bá di lọ́la kọ bá wa Mádínà anabi kò lẹ àlì sùn lérí bẹ́ẹ̀dì alẹ́ Muhammad ó sì dà sọ borí àwọn tó fẹ́ pa débi dé ilé ẹjẹ́ fẹ́ pa tẹ́lẹ̀ kóhun ló sùn ṣe bọ́ yẹ kó kàn gun lọ́bẹ̀ àwọn kan wá ní ẹja owó náà sóhun ni lórí bẹ́ẹ̀dì rẹ̀ tó sùn bí ti sùn tó fasọ́bọ́ra bí ti fasọ́bọ́ra wọ́n kàn sí ojú rẹ̀ báyìí wọ́n ní Aliu kí ló ń ṣe bẹ́ẹ̀ kí ló ń ṣe gbogbo ẹ̀yìn náà ṣe léolé ṣé ọ̀pẹ́ni táwọn fẹ́ papọ̀ ẹ̀kọ́ yẹ ojú ẹ̀ wò wọ́n wá ní sí ọmọ pé wà ní ọ̀fẹ́ mi ara rẹ̀ wíwú ọ̀fẹ́ kú kú oníkú táwọn ọba yẹ ojú rẹ̀ wò ká pa ẹ̀ dànù ta ló mọ̀ rò lẹ́jọ́ àwọn sàábà wá ń kí Àlíù pé ọmọ kú eríire ń bò ní Mádínà wọ́n ní bọ̀ kí ló fi ọlọ́kàn balẹ̀ bẹ́ẹ̀ tó sì lọ́sùn bí ànábì tí wọ́n fẹ́ pa Àlíù gbogbo nǹkan ni ó ní kẹ́ ẹ tó kú ànábì sọ pé wà Àlíù sallallahu alaihi wasallam sùn lérí bẹ́ẹ̀dì ni kó lè kó owó àwọn èèyàn fún wọn tó bá di lọ́la kọ́ bá wà Mádínà ó ní tó wọn ọba ní dọ̀la ni ànábì ò ní sọ pé tó bá di lọ́la bá wà Mádínà ó ní tó ànábì sọ pé tó bá di lọ́la kọ́ bá wà Mádínà ó ní kò sí ikú kan tí ọwà kò lè pa ọ̀nà torí pé tó bá jẹ́ kó wọn ó kú tó bá pé kò sí yọ̀ǹda ànábì bẹ́ẹ̀ kò ní sọ pé bá wa ní ẹni tí ó sì bá wà Mádínà lọ́la yọ̀ dọ̀la Àlíù ní ìyọ̀ǹda yẹn ló fún un lọ́kàn balẹ̀ tẹ́ bá ti ní yọ̀ǹda ọkàn yọ̀ balẹ̀ lórí ohun tẹ́ fẹ́ sí ẹ béèrè yọ̀ǹda kẹ́ tó fẹ́ ẹ béèrè yọ̀ǹda kẹ́ tó rìnrìn àjò ẹ béèrè yọ̀ǹda kódà ilé ẹ̀kọ́ wo ni kọ́mọ yọ lọ ẹ béèrè yọ̀ǹda pé sí tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ò béèrè lọ́wọ́ orí mọ́ níbi tọ́jà ti tà là ń béèrè ṣé o ní ìbànújẹ́ wa dé ọkàn mi balẹ̀. òní bàdá wá sí ìlànà àgbọ̀nà kiri bàbá àríwá wà wọ́n kiri. òní bàdá wá sí ìlànà àgbọ̀nà kiri. ṣé o ní àdúrà mi gbà ọlọ́run gbàdúrà mi ọ̀rọ̀ yìí gbà ọlọ́run gbàdúrà mi dáwọ̀ tí ọlọ́run gbàdúrà mi. làdá kòná kiri. làdá kòná kiri kó mú adé kòná kiri gìní kòná kiri lada kunakiri o ni àdúrà wa gbà tó ra sọ fọlọ pé sọ wa òjì bẹ dá wa sí lada kunakiri ńgbà wa dé ìlú tí wọn ń pè ní kunakiri alandi anitọ alihamudulilayi. kàmá àríwá wà mọ́nàkiri. kàmá ọlọ́wọ́ ni sẹ́wọ́n ní kìí sàkọ́kọ́ tọ́lọ̀ ń sẹ́lẹ̀ kàmá hamani lawu alimunakiri gbogbo ògbà bọ́lọ̀ tí máa ń kómi ọlọ́wọ́ àwọn amúkiri nù. gbogbo ẹni tí yóò dúró pé awo bí ó ti ṣe ọlọ́run ṣé òun ní ọlọ́run máa kó mi yọ kàmá hamani ṣé òun ní bọ́lọ́run tí máa ń pè mí yọ lọ́wọ́ àwọn oníbàjẹ́ nù torí pé gbogbo nǹkan tó bá ti ní yọ̀ǹda lé rẹ̀ ẹ̀tọ́ ni kí wọ́n bá ẹ jẹ́ ẹ̀mẹ̀ n ò lè borí rẹ̀. alásàbí rọ̀bì làdá bìbìyà àwòdà àṣẹ ìràwọ̀ ní àbí lórí ìdíyà àwòdà àṣẹ ìràwọ̀ ní àbí lórí ìdíyà. ṣé wàá rí bẹ́ẹ̀ bá ní ìrìnàjò ojú rẹ̀ ó rí ẹ̀ pé kí lójú ṣé òkúra máa kọ́ ni ẹ dàpọ̀ ẹgbẹ́ nìyà ṣé o ní anasa ní rọ̀bì làdá bìbìyà. àbá ó ní nǹkan náà pè ní kìndìyà ní kìíní ṣé o ní gbàtà kìndìyà yìí ìlú àwọn ẹlẹ́bọ ni kò sì sí ẹ̀dá kan tí wọ́n yé dánwò alọ́wọ́ àti kan kò tí lè tó oṣù méjì lọ
kí n tó lọ lóye bó tí mo dé yìí wọ́n wá dá ìyàjá ogun àwọn ọmọ tí ń tẹ̀lé mi ibi tá a ti lọ sí wá sí ẹgbẹ́ gbòòrò ni ó ti wá tá ẹ̀rú bá ogun àwọn ọmọ tí ń tẹ̀lé mi èmi wá rẹ̀ ọlọ́mọdé àrí wàhálà lẹ́gbẹ̀ẹ́ gbòòrò ilé orò tí wọ́n ń ṣe òòṣà tí wọ́n ń táwọn náà gbọ́ lóde wá sí wọ́n wá ní àwọn afá kan wá sí wá sí ní 3 weeks ago orí sátọ̀dé lèmi náà lọ wọ́n láfá kan wá sátọ̀dé tọ́ lọ kọ́ bẹ̀rẹ̀ wá sí báyìí ní yàgbẹ́ ní ogun wọ́n níbi tí wá sí parí sínú wọ́n ní sákìdé tó tún lọ àfá àti wọ́n tó pè kọ́ bẹ̀rẹ̀ wá sí ń pọ̀jẹ̀ ní ogun sákìdé ìbẹ̀rẹ̀ lórí èyí wọ́n lẹ́lẹ̀ kẹta èmi náà ti wà ń bẹ̀ kúrò wọ́n ti dẹ́gbẹ́ báyìí fún mi mo ní ẹ̀gẹ́ ní kẹ́bẹ̀ ẹ̀gẹ́ ní kẹ́bẹ̀ sẹ́yìn tẹ̀mí ọ̀lẹ́ bẹ́ẹ̀